أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا. اللهم حمد القرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. اللهم صل وسلم على عبدك ورسولك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبته ومن سلك النهج إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba adẹ́dà ọba alágbára ọba ọ̀gá ògo ọba tí ó sọ wá di òní tí í ṣe ọjọ́ 16 oṣù kejì 1440 ó lé ọdún 39 lẹ́yìn ìjírà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe láti Makkah al-Mukarrama lọ sí Madinatul Munawwara di 16 Safar 1439 years lẹ́yìn ìjírà tí òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ṣe ìjírà tó mú turning point rere bá Islam lórí ilẹ̀ ayé tẹ́pẹ́ Ọlọ́run fi la ilẹ̀ ayé fún Islam lásìkò tànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ Mẹ́kà lọ sí Madina rẹ̀ Ọlọ́run fi ṣe ọ̀nà kí Islam ọ̀rọ̀ náà tàkà káàkiri àwọn ilẹ̀ lójú ànábì Muhammad sallallahu alayhi wa sallam láàrin ọdún 8 ngbòdì ọdún 9 tó ti ṣe ìjírà ìlú Mẹ́kà tí wọ́n ti lé kúrò tó ṣe jákò mẹ́lọ sí Madina pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ìlú náà padà wá gba ìlú ọ̀hún kó lọ́wọ́ àwọn kèfèrí wọ́n sì pa gbogbo tí ń jẹ́ òòṣà tí wọ́n kó sínú Káàbà wọn parẹ́ ìjọsìn fún Ọlọ́run ọba ẹyọ kan oṣù tọ́lọ́ nítorí ẹ̀ fi ilé rẹ̀ lélẹ̀ nípìnlẹ̀ ayé fún gbogbo aráyé láti máa lọ jọ́sìn fún Ọlọ́run bẹ́ẹ̀ ilé náà padà gba ìròyìn náà padà títí tó fi wá di òní látọdún 9 lẹ́yìn ìjírà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìbá ṣe mọ̀ pé Fatahi Makkah ọdún 9 lẹ́yìn ìjírà ló ṣẹlẹ̀ ọdún 9 àwọn míì nínú ọdún 10 ni lọ́lọ́run ṣe hajj lọ́nà àyàn
àwọn kan lọ́dún kẹsàn-án lẹ́yìn ìjìrà ni àwọn kan lọ́dún kẹwàá lẹ́yìn ìjìrà ni ṣùgbọ́n n tó súnmọ́ jùlọ ní pé ọdún kẹsàn-án ni torí pé ọdún kẹsàn-án yìí làwọn sahaba radiyallahu anhum ajma'in ni wọ́n lọ ní thousands kó ní Madina àtàwọn ilẹ̀ míì táwọn sàbẹ̀ wà tí wọ́n lọ ṣe hajj ṣùgbọ́n táwọn bí ọba wọn ṣe hajj lọ́dún yẹn torí pé ọdún yẹn ọdún wòfúdù ni ọdún táwọn delegates wọn gba Islam ní Madina láti gbogbo ilẹ̀ níbàámu sí ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ fani bí Muhammad sanbo kú ní Tabuk tó dúró ní Taif ó dúró lọ́dọ̀ àwọn yẹn Hawazin lẹ́yìn tó ti ṣe ibẹ̀ máa lé fún ọjọ́ díẹ̀ Ọlọ́run sọ fún pé ọmọ lọ Madina kókó mbẹ́ pé àwọn yẹn ń bọ̀ àbá fún rẹ̀ ní Madina ń bọ̀ àgbà Islam ó padà sí Madina oṣù tó tẹ̀lé làwọn yẹn ń dé láti gbogbo ilẹ̀ níjọ wọn ń gba Islam tọ́lọ́run sọ pé idha ja'a nasrullahi wal fath wa ra'aita an-nasa yadkhuluna fi d-dini afwaja dé parí àyà yẹn súra yẹn. Abubakar Siddiq radiyallahu anhu alimi ọ̀sán fi ṣàmìrò hajj lọ́dún kẹsàn-án òun ló dídì àwọn èèyàn lọ sí Makkah al-Mukarramah lọ sí hajj lẹ́yìn ìgbà tó ti kó Makkah tán tó ti kó Madina tán òní sọ́tò Tawbah sọ̀kalẹ̀ tí ṣe súra kẹsàn-án al-Qur'anul Karim fani bí sallallahu alayhi wa sallam inú sọ́tò Tawbah yìí ni kéde wáyé pé àwọn ẹlẹ́bọ̀ gbọ́dọ̀ súnmọ́nù Kaaba má lẹ́yìn ọdún yìí inú súra yẹn lọ́wọ́ ìyẹn lọ́wọ́ àlọ́ pé àníbi ọ̀sán láti fi iṣẹ́ sọ́tò Tawbah tọ́lọ́run ṣègbédé yìí tó fi rán Ali ibn Abi Talib radiyallahu anhu sí kọlọ́ọ̀bá Abubakar ní Makkah kí wọ́n lọ ké súra tọ́lọ́run sọ̀kalẹ̀ tó ṣe léèwọ̀ fún ẹlẹ́bọ̀ kèfèrí láti dénú Kaaba lẹ́yìn ọdún ìbọ́lọ̀ sí fúnra ẹ̀ bada àmì àádá sọ ẹ lọ ké ìyẹn lọ́wọ́ àlọ́ pé ńgbà tá Ali ibn Abi Talib dé Makkah Abubakar bilére kọ́lọ́ yọrùsá méjèèjì àmírọ́ bàmọ́rùn ṣé wọ́n láláṣẹ tí wọ́n yàn ní àbí màmúrù ní ọ ẹni tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ lábẹ́ aláṣẹ tó ṣe ṣe pé lẹ́yìn ìgbà tó ń kó Madina tán kánàbí ti yí ìpinnu ẹ̀ padà kó ní amiru hajj kó ti yẹn lómìnira amiru hajj ṣé ìwọ la amir àbí ẹni tí wọ́n wà lẹ́yìn amir yẹn pé bal ma'murun wọn nana mi wá láti wà lẹ́yìn rẹ ni ntẹ́sí torí ẹ̀ náà mi ni suratu Baraa àtọ́lọ́ ń sọ̀kalẹ̀ ti ṣe suratu Tawbah Quran chapter 9 tọ́ a wà ní on the 16 oṣù Safar 1439 years lẹ́yìn jìrà níbi Muhammad sallam ẹ̀sìn tí èèyàn bá ti ń ṣe bọ̀ láti yẹ ọdún yìí ọgọ́rùn-ún ọdún kìíní kejì kẹta kẹrìnlá tẹ̀sìn náà ò bá tí ì yéèyàn títí dìsìn tí ò tí ì lójútùú lọ́dún èèyàn ó yẹ kéèyàn túnú ara ẹ̀ rò Islam àìtí ìyé wa ń lẹ̀ Yorùbá wa yìí wọ́n bùkátà sí ká wá bẹ́ẹ̀ sì yí padà torí pé Islam ti délẹ̀ Yorùbá náà lónìí náà lẹ́nu gbà táwọn afá ń sọ fún àyè àtàwọn oníyàn tíra táwọn yìí tata ti rí àtàwọn mọ́ṣáláṣí nílẹ̀ Yorùbá mọ́ṣáláṣí ní Ìlọrin mọ́ṣáláṣí ní Ìbàdàn mọ́ṣáláṣí lọ́yọ̀ọ́ mọ́ṣáláṣí ní Ìwó mọ́ṣáláṣí ní Kòròdú mọ́ṣáláṣí ní Ẹ̀pẹ́ tó ti wà láti 17 something 1700 something years táṣà 2017 táwọn kẹfẹ́ rí ètí mọ́ṣáláṣí bá ti lè wà tí kọ́ mọ́ṣáláṣí kan ní 1739 ẹ̀wọ̀ ọdún yẹn sóni ẹgbẹ́ Islam tí ó dọ̀ wá ní ìsìn tó ti lé ní 400 years ni síbẹ̀síbẹ̀ ní ojú kan náà láwà Islam yóò advance sí lọ́dọ̀ wa ìmọ̀ rẹ̀ ó máa yé wa sí ìṣẹ̀sìn yẹn dáadáa ò pọ̀ sí ojú kan yìí náà ni kò sí sí ẹnìkan nínú wa tí ń kọ́ṣẹ́ kan tíṣẹ́ yẹn ó ti wà updated nínú àwùjọ tí ò ní wá bí ó ṣe mọ nǹkan míì tí ó fi ṣe jẹun ta ló lọ kọ́ bí wọ́n ṣe ń ta richard card nínú wa lọ́dọ̀ àwọn richard card kò tó pa à ń tà ẹ̀bá ọ̀pọ̀lọpọ̀ ọjà tá à ń tà tẹ́lẹ̀ nígbà tí ọlọ́dẹ́dẹ́ àyíká business kan ti dé ní business communication market galgets ló ti dé yìí tí a máa ń ta battery handsets tí a máa ń ta phone tí ń ta àwọn accessories tí ń ta richard cards èèyàn máa rówó easily ni torí pé millions èèyàn nílò including our primary schools sùúrù ọjà tó bá rí ẹ̀yìn sọjà tó yẹ kéèyàn fẹ́ yín fún láì ní máa sọ̀wọ́ ẹ̀ ó rà kó bẹ́ẹ̀ sí yá sí à ń lọ sí díẹ̀ ẹ̀ ti ń ta aṣọ náà ti ń ta richard card mọ́ ẹ̀ ti ń ta rédíò ti ń ta richard card mọ́ ẹ̀ ti ń ta bátìrì tọ́ṣà ẹ̀tì tẹ́lẹ̀ ti ń ta richard card nísìn so ẹ̀ ti ń ta wóróbo tẹ́lẹ̀ ti ń ta richard card so nítorí pé a rí pé ń ta same thing pẹ̀lú ẹ̀sìn tí ó gbé wà lùjá náà tẹ́pẹ́ láì sí èèyàn lè rálùjá náà wọ̀ iná lè yàn ọwọ́ wáyé tẹ́ pé ojú kan náà la dúró sí lórí ẹ̀ tá a máa advance sí lórí ẹ̀ ká lọ wá bá ṣẹ̀ṣẹ̀ yí padà lórí ẹ̀ kí n padà sórí topic of the lecture tí ò ní wípé wọ́n ní ká sọ̀rọ̀ lórí attacks tí wọ́n látọ̀dọ̀ àwọn ẹ̀dá
ẹ̀dá àlùjànnú àbẹ̀dẹ̀ èèyàn àti kí ni tá a lè ṣe tí ọlọ́run fi là wá lọ́wọ́ ẹ̀ nítorí kí n sọ̀rọ̀ lé lórí rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé nínú orí mi ń bẹ́ẹ̀ mẹ́yìí pé túláàsì ni kí a sọ̀rọ̀ lórí àwọn nǹkan tá a bá rẹ̀ nílẹ̀ Yorùbá àwọn kankan ń bẹ tí a ti bá rẹ̀ tẹ́lẹ̀ tí sọ̀rọ̀ bá ti dé báyẹn báyìí ó ti di ilé ológun lé babaláwo àwọn àṣejẹ àpòmú àdìmápádìmẹ́sẹ̀ dìmọ́dì sọmọ gbé káàkiri tí wọ́n ràn láwọ̀ tí wọ́n ní ràn láwọ̀ tí wọ́n ràn lásọ aṣọ púpọ̀ dúdú funfun tó pápákọ̀ ọmọ rù káàkiri ọ̀rọ̀ wa gbọ́dọ̀ débẹ̀ kódà ọ̀fẹ́ dàbẹ̀ pé kí n bẹ̀rẹ̀ rẹ̀ níbẹ̀ nítorí pé táwọn sínú agbègbè ti àwọn àlùjànnú àti àyípadà yìí ó tún di iṣẹ́ míì fún wa láti ríṣẹ́ nínú ṣẹ̀ríà ṣe lẹ́tọ̀ ní gbogbo ọ̀nà ni ó wípé tí nǹkan kan bá ń ṣe èèyàn tó jẹ́ àárẹ̀ ara ká lo oògùn sí tóògùn yẹn sì gbọ́dọ̀ jogun halali tí nǹkan bá jẹ́ àárẹ̀ ara àìsàn ara ṣẹ̀ríà ṣe lẹ́tọ̀ kéèyàn lo oògùn sí oògùn yẹn sì gbọ́dọ̀ jẹ́ halali ó gbọ́dọ̀ jẹ́ ntọ́ dáa tọ́ mọ́ tí ì ṣe nǹkan tí Islam ṣe léèwọ̀ nítorí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní innal ladhi anzala dawa alimamun alimahu wa jahilamun jahila Ọlọ́run tó sọ àárẹ̀ kalẹ̀ sọ ìwòsàn ẹ̀ kalẹ̀ ẹni tó mọ̀ mọ̀ ẹni tí ọmọ ó tún sọ pé inna Allah lam yaj'al shifa ummati fima harrama alayhim Ọlọ́run fi ìwòsàn àlùmọ̀ mi síbi tó lọ́n ṣe léèwọ̀ fún wọn nù Sunan Abi Dawud ìwòsàn àlùmọ̀ mi kò síbi tó lọ́n ṣe léèwọ̀ fún wọn kò fi sí lára tó lọ́n ṣe léèwọ̀ fún mùsùlùmí òní ọtí wà àlè fọtí ṣe oògùn àìsàn kankan bó ti wọ́n ọmọ ọtí mo dárúkọ ọtí nínú èdè Lárúbá àkàmúrù gan ni ló dúró fún ọtí àti gbogbo tí máa ń pààyàn àlàkàmúrù ni lọ́lọ́run sì sọnù sọ́tù Máídà tí ṣe súra karùn-ún Quran àyà 50 ó lé kan Quran chapter 5 verse 91 innamal khamru wal maisir. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر وعن الصلاة ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. Ọlọ́run tó lára ga ti kó nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ sí bẹ̀rẹ̀ Quran chapter 5 verse 90 tọ́lọ́run ṣe léèwọ̀ innama nínú èdè lábá àdátùl hasri ni yìí tá a fi máa ń sọ pé gbogbo ohun tó wá tẹ̀lé pátá tẹ́pẹ́ halali lọ́lọ́run bá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ní tá a ti lè tẹ̀lé innama gbogbo ẹ̀ pátá halali ni tẹ́pẹ́ ní tó jẹ́ èèwọ̀ lọ́ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ haramu ni ní tá a ti lè tẹ̀lé innama gbogbo ẹ̀ pátá èèwọ̀ ni innama yàtọ̀ sí inna ní irinṣẹ́ nasbu walmasdariya ele innama alhasru ni ntí ó kò sínú gbogbo nǹkan tọ́lọ́ ń ṣe léèwọ̀ tó fẹ́ sọ nínú àyà ni innamal khamru ipò tí ọtí wà àti gbogbo tí máa ń pààyàn lè khamru mọ̀ n bá ṣàlàyé rẹ̀ náà ní sin inshallah wal maisir tẹ́tẹ́ títa gbogbo orúna tẹ́tẹ́ tó rí ọjẹ́ tẹ́tẹ́ tí MTN ni o ti Glo ni o ti Airtel ni o ti bọ́ọ̀lù ni o ti gbogbo àwọn iléeṣẹ́ federal government iléeṣẹ́ state ni o gbogbo tẹ́tẹ́ tó rí ọwọ́ from any source haram ni. wal ansaabu ìmọ̀ jọ́sẹ̀ fún nǹkan mi yàtọ̀ sọ́lọ́ ìmọ̀ sin òòṣà nítorí ìgbé òòṣà sáàrin ibi títí ń sọ̀rọ̀ tẹ́tẹ́ ó sọ pé gírafìtì kan náà ni wọ́n jìjọ àmì búburú wọ́n jọ burú pọ̀ ni. wal azlam iṣẹ́ wíwò ká máa lọ wọṣẹ́ lọ́dọ̀ àfáà lọ́dọ̀ babaláwo lọ́dọ̀ ní ẹyẹ kàmáì kan máa ń wọṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ẹyẹ ọ̀sán ayókòótọ́ ẹyẹ ayókòótọ́ àtàwọn akẹgbẹ́ ẹ̀
kéèyàn sọ pé ẹyẹ ni kó fún ọ ní information tí ń ṣẹlẹ̀ ẹyẹ torí ọmọ yẹn bá pé ẹyẹ rígísù min amali shaytan. ẹ̀gbin ni inú ṣéèsù ni ó dìrò yìí méjì o tó bá wọ pé ẹ̀gbin ni nǹkan ìdọ̀tí ni tí ọ̀dà ni ó wà ní min amali shaytan inú ṣéèsù ni kí lè wá dé di ṣéèsù. fajitanibu la'allakum tuflihun. ọlọ́run ẹ̀ jìnà sí kẹ́ẹ̀bá lè jèrè ó yẹ pé ẹni tí ó bá jìnà sí ò ní jèrè lọ́dọ̀ òun. al-khamru ń padà bọ̀ sínú àyà 91 al-khamru lára ẹ̀ ní ẹmu wà lára ẹ̀ ní ògógóró wà lára ẹ̀ ní burúkutu wà lára ẹ̀ ní kíní tí wọ́n máa ń ṣe lóko lẹ́yìn àtijọ́ pẹ̀lú àgbàdo àti ọkà ọ̀gẹ̀dẹ̀ àgbagbà plantain ọtíkà gbogbo nítorí bẹ́ẹ̀ lára khamru ló wà ẹ jìnà sí wọn. innama yuridu shaitan ọ̀gbọ́n náà wá gbé ọ̀rọ̀ burúkú wá lórí nǹkan méjì nínú mẹ́rin tí méjì ìparí ti yé wa pọ̀ òun ò ní wà láàánú òòsà sísìn máa ṣe ẹbọ èèwọ̀ ni iṣẹ́ wíwọ̀ èèwọ̀ ni ọ wá gbé méjì wà ń bẹ̀ méjì tí máa dáfi sẹ́yìn láàrin ọmọ èdè nìyẹn láàrin ara wa tẹ́lẹ̀ kan bá jókòó ti ọ̀sán yìí ti ń sìn ó jókòó ti ṣìgìdì ń sìn ó jókòó ti Ṣàngó ń sìn òun ti ń dá sìn lọ́kàn ó dìgbò bá tó jáde ìgboro tó ní ká kamárìn tọyọ ẹgbẹ́ dání ti ní ìwà ká ló tó di fìtínà ṣùgbọ́n nǹkan méjì ìtàkọ́kọ́ òun ní fìtínà ló fún gbogbo everybody ni lọ́yọ̀ pé innama yuridu shaytanu an yuqi'a bainakumul adawata wal baghdha dálẹ̀ láàrin al-baghdha wal adawa ìkórè àti ọ̀tá hatred àti enmity ìkórè àti ọ̀tá ìsọdẹ láàrin fil khamri wal maisir níbi ọtí àti tẹ́tẹ́ títa torí pé ẹ̀ ń bá mutí yóò bu bàbá ẹ̀ yóò bu ya ẹ̀ kọ́dà ò lè gbá ya ẹ̀ létí ó lè sọ fún bàbá ẹ̀ pé kọ́ sọ bàbá sọ bàbá máa fẹ́ràn ẹ̀ yí lẹ̀ máa fẹ́ràn ẹ̀ yí ẹ̀ pẹ́ tó ló ti yó tó ti bá dá lóúnjẹ bá di àárọ̀ lára ní òwú báyìí sí bàbá ẹ̀ kọ́ ọlọ́run jẹ́ orí láyé oúnjẹ wíwẹ́ kí ló wí ó wí tó ju bẹ́ẹ̀ lọ ẹ̀ ń bá mutí yó ó lè tọ̀ sínú kòkó ọbẹ̀ kí ló gbé kalẹ̀ bí igi yìí yọ pa ìyọmọ tọ̀ sí torí kò kọ̀mọ̀ tí ń ṣe ńgbọ́n tí bá dá lóúnjẹ lára pé bá ń tọ́ bẹ́ẹ̀ mo fẹ́ jẹun ọbẹ̀ tí o ti tọ̀ sí lálẹ́ àrẹ o ń tọ̀sọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ó jẹ́ orí o ti tọ̀ sí. ọ̀rọ̀ tí ẹ̀kọ́ jáde lẹ́nu ìṣe tí ẹ̀kọ́ jáde yóò jáde látara ọtí bọ́ọ̀lù ọ̀hún ṣe ṣe ọtí ní mímu léèwọ̀ tó ṣe títà rẹ̀ léèwọ̀ tó ṣe ká gbèrú ẹni tó fẹ́ gbé ẹrù ọtí rù léèwọ̀ tó ṣe léèwọ̀ fún oníkọ̀mọ́sá vehicles ọ̀kadà kẹ̀kẹ́ mẹ́rùwá kọ́ bá wọn gbé tó ṣe nìkan léèwọ̀ pé kó ṣe akọ̀wé rẹ̀ tó ṣe léèwọ̀ ká sọ pé ṣe tàbí ó ní sọ́bọ̀ ọtí bẹ́ẹ̀ ló ṣe ká fi ṣe oògùn léèwọ̀ èèwọ̀ ni inna lala méjà ṣèfà ummati fi maharoma àlè ọlọ́run fi wòsàn àlùmọ̀ mi síbi tọ́lọ́run ṣe léèwọ̀ ó ṣe ọtí léèwọ̀ ó ṣe ká fi ṣe wòsàn ó ṣe léèwọ̀ láàrín tó ṣe léèwọ̀ òun ni ẹlẹ́dẹ̀ wa mùsùlùmí ò gbọ́dọ̀ lu ẹran ẹlẹ́dẹ̀ fún anything ara rẹ̀ ọ̀ya wọn ẹran ẹlẹ́dẹ̀ ló kù tí wọ́n fi ṣàṣẹ jẹ tó a ti jẹ́ yọ gbádùn rárá àárẹ̀ náà kọ́ pa wá tí ó bá pa wá àní jẹ́ tọ́lọ́run ṣe léèwọ̀ bẹ́ẹ̀ lẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ò gbọ́dọ̀ jáde lára èèyàn ká tún á fà mú nígbà wà ní kékeré tí bíléèdì bá géèyàn lọ́wọ́ a máa la ẹ̀jẹ̀ yẹn ni a máa pọn lánìí torí pé àmọ́ ń dá ń ṣe tọ́lọ̀ bá ti dẹnu lé nǹkan kan pẹ́rẹ́ báyìí tàbí pé mo ṣe nǹkan báyìí léwọ̀ ní jíjẹ o nínú tí ọ̀sàdé kalẹ̀ jẹ̀ wọ́n wà fápẹ́jì olú sọ́tù maida verse 3 rẹ̀ sura 5 verse 3 sura kanu aya kẹta ńgbọ́dọ̀ fẹ́ sọ̀rọ̀ àwọn nǹkan tó ṣe léwọ̀ tí mùsùlùmí ò gbọ́dọ̀ kí bọ ẹnu bó ti sọ pé olùmọ̀tà lẹ́kún àlùmẹ́yẹ́ta bó ti sọ pé òkú nǹkan tán báyìí òkú torí ọ jẹ́ òkú màálù òkú ẹlẹ́dẹ̀ òkú àgùntàn òkú àgbò òkú ewúrẹ́ òkú adìẹ wàdàm ẹ̀jẹ̀ lọ́tẹ̀lẹ̀ wàláhùn ní khinsir ẹ̀rẹ̀dẹ̀dẹ̀ lọ́tẹ̀lẹ̀ bó ṣe wá ń kalọ̀ yẹn ti kàdé bí àwọn ẹran ìgbẹ́ tí wọ́n máa ń fi okùn fún lọ́rùn pa àwọn tí wọ́n máa ń dẹ wáyà lóko àwọn tí wọ́n máa ń hu ẹ̀bìtì tẹ ẹran ńlá bá ń kọjá mi kàtà ti rí òpó rẹ̀ pé ẹran ńlá ní gbà bí kọjá kì í ṣe ẹran tá a lè dé dènà dàbí dẹ takùté fún wọ́n ṣe ẹ̀bìtì fún ni ẹ̀bìtì ní yẹ̀pẹ̀ tí wọ́n fomi rò
tí wọ́n gbé sí ọwọ́ òkè wọ́n kó nǹkan yẹ̀pẹ̀ lé pákó kan lórí so wọ́n ṣe rọ́bà sísàlẹ̀ rọ́bà tá a fi máa ń ta rọ́bà lóko catapult so tí ẹran bá ti tẹ̀ mọ́lẹ̀ báyìí ẹ̀bí títí mẹ́lókè wọ́n rè wálẹ̀ yóò yìí dé ẹran lórí mọ́lẹ̀ abẹ́rẹ́ ní òkú sí tí wọ́n èdè làárọ̀ ọlọ́run ń ṣe lé wọ̀ mọ̀ọ́kúdà ẹran tá a nà ní gípa òun ṣe lé wọ̀ nàtíhà ẹran tẹ́gbẹ́ ẹ̀ kàn pa òun ṣe lé wọ̀ ọ́sàkàwọn nǹkan lọ kí n má wí sẹ́yìn púpọ̀ gbogbo àwọn tó ṣe lé wọ̀ ìpátá ìwọ ni ká fi ṣe oògùn ó ti ṣe lé wọ̀ gbogbo àti rí Quran chapter 5 verse 3 gbogbo tó ṣe lé wọ̀ ẹnìkan kan ọgbọ́dọ̀ sọ pé ká fi lo oògùn fàìsàn tí ń ṣe wá ká gbà tọ nílẹ̀ Yorùbá eku asín kí ni wọ́n máa ń pè lẹ́kọ̀ọ́ asín náà ni eku asín ẹ̀tọ́rí pé dialect yàtọ̀ sí àwọn díẹ̀ díẹ̀ Yorùbá kan náà ní ṣùgbọ́n dialect yàtọ̀ àwọn ọmọ sọ pé èdè Èkó mo lè wo èdè Èkó èdè Ìbàdàn lédè Ìlọrin lédè Ìwó lédè Òṣogbo lédè Ọ̀yọ́ èdè ẹyọ kan náà ni ẹ̀dá èdè la ní one single language 27 dialects ní Yorùbá ní language ẹyọ kan so ní 27 dialects wà ní. Èkó bí ó ṣe pé adùn ni mo yọ kẹ tá a bá dé area iwájú Àkàngbá tẹ́ máa ń lọ sí Àkókó north Yorùbá tẹ́ máa ń sọ Yorùbá mẹ́rin kò different language ni tó differ sí Yorùbá tàwa tó kù language ẹ̀kọ́ so sí ni àwọn onílinguistics sọ pé location ló fà disparity in location ìwà ní ààyè tó jìnnà sáwọn tó kù tí ó sì nǹkan kan tó wà commercial lérí àyẹn tí ó gbé àwọn míì lọ ọbẹ̀ wọn ò dàpọ̀ mọ́ yẹn ń bí àwọn tí bí náà lọ ọbẹ̀ kò sí nǹkan kan tí wọ́n wà lọ ọbẹ̀ ìyẹn ṣokùnfà kí diet yẹn fẹ́ change kún dialect àìdàpọ̀ pẹ̀lú àwọn míì yẹn ṣokùnfà kárùkù yẹn another language ni tó differ from Yorùbá language Yorùbá kan náà sì ni. mọ̀ ń fi eléyìí sọ fún wa wípé eku asín nílẹ̀ Yorùbá ta lórí dìmọ́rí tí ó dù àní rí dù torí asín ọ̀rọ̀ rùn nínú gbogbo eku wẹ́wẹ́wẹ́ asín ló difficult jù láti pa bí ológbò tá à ń pè ní kí ni wọ́n tó ń pè mí ológìnní bó ṣe máa ń pa gbogbo eku tó láyé kì í ṣe bí ìtasín gbólógbò bá tóbi tó tó ewúrẹ́ tó bá rí asín yóò máa lọ lọ́tọ̀ pẹ̀lú ìṣọ́ra asín náà máa lọ tiẹ̀ wọ́n ò rí aṣọ dára wọn asín ọmọ òpin sọfẹ́ abá mi máa bọ̀ tó bá tó bẹ́ẹ̀ ológun náà ọmọ òpin kìíní ọmọ sáré tẹ̀lé mi lẹ́yìn oríkàkọ́ ọmọ ìyọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. èyí tí wọ́n pa nípa ẹ̀gbin sóun gangan ká tọ́nu sẹ̀ríà láti jẹ náà èkó asín research mi lè léyàn tó bá tọ́nu sẹ̀ríà láti jẹ ọ̀nà tí wọ́n gbà pa sọ́sẹ́ lẹ́tọ̀ láti fi ṣe oògùn ọ̀nà tí wọ́n gbà pa ìsìn tó ṣe lẹ́tọ̀ láti fi ṣe oògùn torí ẹ̀rọ fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tá a máa ń lọ sọ́dọ̀ àwọn babaláwo kọ́dà bọ́jà àfa bíi ìwà ẹ̀ náà tó pé àfa olóògùn ni kì í ṣe kéwú nílẹ̀ Yorùbá a ní problem pété ẹ̀ bá ti ké Kùránì tán tó a lọ kó oògùn tó mu oògùn dáadáa ọwọ́ kó sátìmọ̀ Kùránì kéwú àfa nìyẹn òun gàgá sì mọ̀ pé tí wọ́n bá gbé kéwú lẹ̀ tí wọ́n bá gbé oògùn lẹ̀ oògùn ló ń mọ̀ 99% oògùn ló ń mọ̀ 1% ní kéwú ṣùgbọ́n àfa làwọn èèyàn máa ń pè ìyẹn sọ kò fà pé tá a bá ti rí ìyàn tó jẹ́ babaláwo ṣùgbọ́n tó ti lè kẹ́kọ̀ọ́ alá ọ̀dọ̀ àfa náà la lọ àwọn èèyàn wò ṣe mistake pé wọn fẹ́ lọ ọ̀dọ̀ babaláwo street wọn gbọ́dọ̀ àfa lọ nígbà dọ́dọ̀ ọbẹ̀ ẹni tí wọ́n rò pé àfa ni wọ́n rí pé ojúlówó babaláwo ló ń gan fún rẹ̀ inú ilé rẹ̀ yàtọ̀ sí babaláwo gbogbo ẹnu ọ̀nà ògùn ni inú yàrá ògùn ni sitrum tí ó fi yín sí ògùn ni bó bá lọ lọ́fíìsì lọ́nà tí mo lọ́fíìsì má dàtẹ̀ kò ní ìsìn ọ́fíìsì ọ̀nà ẹgbẹ̀jì wọn lẹ́gbẹ̀jì ni kìkìdá ògùn gbogbo ẹ̀ ìyẹn ó ti máa hàn sáré pé eléyìí ó súnmọ́ babaláwo ju kó súnmọ́ Islam lọ ká má sáré lọ bá wọn nínú Islam kí n sáré sọ nǹkan kékeré kan fún wa wípé àwọn afa sọ fún wa wípé mùsùlùmí a ní àwọn kankan lọ Ibn Qayyim al-Jawziyya rahimahullah ta'ala abatọ ṣe tẹ́lẹ̀ yìí àti gbọ́nu lẹ́kṣọ̀ kan tán pílẹ̀ lẹ́kan àtẹ́bù Nabawi Ibn Qayyim al-Jawziyya tó ti kú láyé ní sì ti di around 7 and 4 years ago tó ti kú láyé around 7 and 4 years ago ló ti kú láyé Ibn Qayyim al-Jawziyya rahimahullah ta'ala ó ń sọ nínú àwọn tírà wọn tí eléyìí jẹ́ kan nínú ẹ̀ mo fẹ́ wo date tó kú láyé ni around 7 and 4 years ago
torí inú Zadu Ma'ad wọ́n ti sọ sínú ẹ̀ mo sì ti calculate ẹ̀ pé ọdún tó kú sísìn ọdún mélòó ló jẹ́ níbi 2 years ago 7 and 4 years ago ni. Ibn Qayyim Jawziyya rahimahullah ta'ala sọ inú tẹ́lẹ̀ yìí pé Ọlọ́run fi àwọn nǹkan kẹ́ wa tó pé bẹ́ẹ̀ ló yẹ ká máa sáré sí fún wòsàn tá a bá wá ní problem tó yẹ ká wá wòsàn ẹ̀ lọ síbẹ̀ à ní lọ bẹ́ẹ̀ àmọ́ yẹ lọ síbi nǹkan míì ìyẹn dẹ̀ nídìí kó change. Alákọ̀ọ́kọ́ òní Ọlọ́run fi Quran kẹ́ wa nínú Quran ó tún wá fún àwọn súrà kan kẹ́ wa àwọn àyà kan tí mo bá sọ náà tàbá yá nísìn tẹ́ pé tá a bá ní problem bẹ̀rẹ̀ ká ní mẹ́ìlù sí bẹ̀rẹ̀ ká sẹ́rí lọ dípò ká lọ bẹ̀ ilé ológun là máa gbà lọ ìyẹn ń jẹ́ kí problem máa dìkun problem gẹ́gẹ́ bí súrà tán kẹfà aláìpẹ́ níbẹ̀rẹ̀ jókòó yìí Suratul Jinn fazadu murahaqa ẹ má sáré lọ ọ̀dàlùjọ náà táwọn ọmọ ogun rẹ̀ wàhálà rẹ̀ máa pọ̀ sí ni wáyé tá a fọlọ́run tá a sáré lọ sọ́dọ̀ ológun ńgbà tọrọ Ọlọ́run bẹ láàrin wa àtàwọn nǹkan tọ́lọ́run ṣe lẹ́tọ̀ fún bẹ láàrin wa tá a sì lè rí níta lè wá tá a rí ni wáyé tá a fi ilẹ̀ tá a mọ̀ lọ sí bòmíì ìmọ̀ ignorance ìmọ̀ àìnífẹ̀ẹ́sìn àti ntẹ̀sẹ̀mọ́ wa inú kọjá ìmọ̀ kan ló ti wá inú kọjá àìnífẹ̀ẹ́sìn àti ntẹ̀sẹ̀mọ́ wa ló ti wá tó sì nídìí kó change. Al-Qur'an Ọlọ́run wà nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin wala yazidu adh-dhalimina illa khasara. Isra aya 82 lọ́lọ́run ti wí bẹ́ẹ̀ Surah 17 verse 82 asọ̀kalẹ̀ náà Qur'ani ma huwa shifaa'un minal Qur'ani min ba'diyya minal kulli ṣe ni àbí mi bayaniya ni ṣe díẹ̀ nínú ẹ̀ ni àbí mi àlàyé torí inú èdè lárúbá mi méjì ni ìmọ̀ kọjá mi ba'diyya mi díẹ̀ nínú rẹ̀ apá kan nínú ẹ̀ ó jẹ́ wòsàn táwọn tó kò ní jẹ́ wòsàn ìmọ̀ kọjá mi bayaniya pé mi yìí o ń pẹ́ asọ̀kalẹ̀ ń Kùránì o tí ì ṣe pé nínú gbogbo tí mẹ́nu kọ́ asọ̀kalẹ̀ kọjá ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin ntọ́jẹ́ wòsàn àti ìkẹfà mọ́mìnì àwọn kò ní sàlékún dáadáa kankan fún kèfèrí ilá khasara ni òfò ní tiwọn. èyí tó rí ọjà ní méjèèjì Al-Qur'anul Karim ìwòsàn ní fún gbogbo nǹkan èyí sì máa péjú wa nínú ẹ̀ fún wa. nígbà ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ń bẹ́ẹ̀ ní àwọn tí a rẹpẹtẹ ń bẹ́ẹ̀ ní tí a ti mú dání nínú Tibu Nabawi al-Aqrabu ẹ bá lọ wo arfu ayin wọn gbé akọrọbù wa ẹ lọ kàn bẹ àwọn sàbẹ àlùyọsán náà wọn lọ síbi kan wọn dé ìletò kan gbà tilẹ̀ ń súbọ̀ wọn bẹ àwọn ará abúlé yẹn pé kán gbà wọn láàyè láti sùn lọ́dọ̀ wọn dọ̀la àwọn ń lọ wájú ṣùgbọ́n àwọn ò tí ì débi táwọn ń lọ ilẹ̀ sì ti sú òjíṣẹ́ àlùyọsán kì í gbà kílí òsùn kéèyàn tó máa rìn lọ ẹ̀ẹ́dùn òsùn lójú ọ̀nà ni ngbèsè lọ sí ṣe pé abúlé la dé ẹgbàá aláyè ká sùn bíi dàárọ̀ káwọn bá rìn wá lọ ní kọ̀sáyé ebi ń pa wá sáré ní nǹkan jẹun ní kò sí ẹjẹ àsùn ní kò sáyé oorun wọn kò mbẹ wọn bá rìn lọ pé àwọn lọ pàgọ́ sínú pápá wọn rìn díẹ̀ kọ̀pẹ́ tí wọ́n sẹ́tù síbi tán dúró sí làwọn èèyàn tán wà lábúlé yẹn padà lọ bá wọn pé ẹ gbà wá kí ni tó dé wọn ní àkéèké ṣàkéèké náà níjẹ́ ní direct wọn bí àkéèké ọ̀tá olórí àwọn sẹ́yìdù ara abúlé yẹn baálé ẹ̀bẹ̀ sáré ami kúmímọ́ wàrọ̀ ọ̀kìn sáré ń tọ́mọ nǹkan ké nínú yín àwọn aláwí bẹ́ẹ̀ o tẹ́pẹ́ máa fẹ́ ọkọ̀ fọ́ náà rúkìá náà wọ́n ń pè sáré ń tọ́mọ nǹkan ké sórò àkékè nínú yín àwọn sàbí lọ́wọ́ wọn là mọ́ téèyàn lékè sí àmọ́ àtọ̀rọ̀ kásùn lọ́dọ̀ yẹ ẹ̀fọn aláyè àtọ̀rọ̀ kẹfọ́ aléǹjẹ bí ń pa wáyé ní òsì àwa náà ò ní ké nǹkan fún yà àfi tẹ́ ẹ bá sì tà ti fún wa ní nǹkan lórí ntabakẹ́ àwọn òfin ní nǹkan kílẹ̀ fáwọn ní agbẹ̀ kọ̀tíátù min al-ghanami hadisi sahih Muslim ni àfọ̀ ní kọ̀tíátù min al-ghanami agbo ẹran kan nínú èdè lábàbà ní kọ̀tíá tí Ibn Qayyim sọnù tíra Tibu Nabawi ó ní àgùntàn 40 ní jẹ́bẹ́ àfọ̀ yín sábẹ́ kan ní mọ̀mọ́ tí màá ké sí wọn ní kọlọ̀ ọ padà sínú abúlé wọn lọ kí Suratul Fatiha Imam Malik rahimahullah ta'ala ọ̀nbẹ́nu tí a ti mú gbé ṣáájú torí tí a mọ́sábì náà Malik ní tíra ẹ̀ aṣáájú àdàbí ṣẹ́bi sálà àbúṣẹ́dì ó ní ngbòdébí iyyaka na'budu wa iyyaka nasta'in ọ̀dákẹ́ lẹ́ẹ̀kẹ́ni ó tún bẹ̀ Suratul Fatiha
tó dé bí iyyaka na'budu wa iyyaka nasta'in ó tún dákẹ́ ó tún ké débẹ̀lẹ̀ kẹta òru àkékè bẹ́ẹ̀ sì ní jáde kó nu ara olórí abúlé yẹn òru yẹn sàn jáde pátá wọ́n ní ohun tó ń dìde ńlẹ̀ bí ra kọ́mí tí wọ́n sọ mọ́lẹ̀ tẹ́lẹ̀ tí ọ̀rọ̀ náà dìde tí wọ́n á tún tẹ́ fi so lọ́wọ́ náà rò wọ́n tí ò rí nǹkan kan pé nǹkan kan ṣe wọ́n sì sì ká dé wọn fún wa. àwọn sàbẹ́ wọ́n yàtọ̀ sáwà á pọ̀ tá a bá lọ bì kan tí wọ́n wá ara lọ tí wọ́n fa ní nǹkan nítorí fún wa ti máa lò lójú ọ̀nà tiwa wọ́n ò fọ́ kàn náà kàkà tí wọ́n dé Madina wọ́n lọ bí wọ́n lọ padà wọ́n kọ́ iná wọ Madina ni nǹkan báyìí ṣẹlẹ̀ lójú ọ̀nà o àmọ̀dájọ́ rẹ̀ ni ò já fọ́ kàn torí kọ́ níṣẹ́ téèyàn fi lè pa ẹran jẹ́ bí ṣẹlẹ̀ fún ọ lọ́nà ṣùgbọ́n àwọn olè pẹ́ náà jẹ́ torí pé àlàní àbí haram àwò ma làwọn yẹn kẹ́nà dé àníbi ta ló sọ fún ọ pé sọ́ọ̀tù Fatiha lókùyà ni àníbi sọ nǹkan béèrè ọ̀sàbẹ̀ wọn ní béèrè pé aṣọ tiẹ̀ mọ nǹkan tó báyìí kì í ṣe béèrè pé kí ló mú ọ tó fi ké àníbi ọ̀sán ní ẹ lọ pín ẹ náà wàdìrí mi ní sahaman ẹ fún mi náà nípa inú ẹ wò tẹ bá ń pín ntí àdìsí ń gbé wá fún wa ni pé suratul Fatiha òmùrú àkékè jáde inshàlá torí pé àkékè ọ̀pọ̀ lóye kò ń bí ọ̀dọ̀ àwa wà nínú ọgbó etí omi lẹ́yìn wa so èmi ń bẹ́nu tíra yàtọ̀ sí suratul Fatiha táwọn afá àtúnṣọ tó tún easy fẹ̀yìn tí mọ́ni ọ̀bá lò òkè dáadáa ṣùgbọ́n inshàlá lọ́nà bá ní kápadà ní àjàsí ìyẹn jámọ̀ pé suratul Fatiha àbí Kùránì lódìdí ìwòsàn lọ́jẹ́ kí là ń sáré ká sí. wọ́n ṣàṣìyàn Ànábì sallallahu alaihi wasallam. Labidu bunu Asam la'natullahi alayhi Yahudi ni wọ́n fi kóòmù ìyarun Ànábì sallallahu alaihi wasallam wọ́n lọ fi ṣe oògùn àwọn afáàsì sọ báwo ni wọ́n ṣe kí ni wọ́n fi ṣe èso dàbínù tó sẹ́ẹ̀so lórí igi wà lára ẹ̀ díẹ̀ lára arun rẹ̀ tó yé wà lára kómu yẹn wà lára rẹ̀ àtàwọn nǹkan méjì mi tó kó mọ́ wọ́n fi sàṣì kàánù yìí já mẹ́ ẹ̀ ọ wà lójú kan náà tára ò gbé bí ṣe ránṣẹ́ sí ẹ̀ tẹ́yìn ó jì báyìí tí ò ní lè dá dìde ńlẹ̀ wọ́n á tún dàbí ìgbà tí ń bẹ lórí obìnrin màlẹ́kà jí yóò á dé alẹ́ ìsàlàwá dúró síbi gbèrí ẹ̀ ṣé kí n fi mọ̀ ọ́ nǹkan tó kè tó oògùn tí wọ́n ṣàṣẹ ọtí ọ bàjẹ́ ní ìsìn tó sì dìde ńlẹ̀ ní fi mọ̀ mí àní qul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasiqin idha waqab dé parí qul a'udhu bi rabbin nas malikin nas ilahin nas dé parí bí ti ń kí ayé kọ̀ọ̀kan ó kọ̀d kókó tí wọ́n takini yẹn sí lára ìyanu yẹn ọbẹ̀ sì ní tú kọ̀ọ̀kan 11 verses ní bẹ́ẹ̀ ní sọ́ọ̀ méjèèjì 11 kókó ní bẹ́ẹ̀ ní oògùn tán sà déédéé tí ó tú àṣà sí déédéé ní verses ọ̀rọ̀ ń gbé wa. lẹ́yìn ìgbà tó ti tú tán Jibril asọ́fánù yọ̀ sàn pé inú kànga báyìí ni wọ́n sọ ìyanu yẹn sí gbà wọ́n sóògùn yẹn tán àníbò àníkàn lọ ọ̀n bẹ́ẹ̀ nu tíbò náà bá wí yìí o ọ̀n bẹ́ẹ̀ wájú mi mo ṣe mú lọ́ọ̀ yìí àbí káwọn sàbí mẹ́ta ọlọ́ọ̀bẹ kán lọ gbọ́n mi kànga yẹn kán lọ mú ìyanu yẹn wá wọn á lọ mú wá